ìbájú rọ wẹ́wẹ́ ọmọ òkú ìbájú rọ tótó ọmọ òkú. ìbájú rọ wẹ́wẹ́ bí ọmọ agádá idẹ. àwọn gbèsè tó ń lé bí ẹni ẹsẹ̀ ń yáwó alátìlẹ̀. olóòmù àwùyé àṣà kẹkẹ gbogbo ọ̀rọ̀ ń gbọ̀dọ̀ èso ti gbẹlẹgbẹ́ rẹ̀ malẹ̀. kọ́dọ̀kọ́dọ̀ àkókò àgbàdà ti ná ikú ló pa yẹ̀yẹ́ ọ̀pẹ ọ̀pá ládẹ́rẹ́ idẹ kàkà nígbèjú àjẹ́ àjẹ́ kì í pẹ́ níwulẹ̀ lọ́pàá ní lọ́mọdé àti àjẹ́kì náà làwọn olùsọ̀rọ̀. sórí o mọ nǹkan tó bá mi sí ń bọ̀ ní owó yìí ó lọ́ọ́ fi bá ń dákọ̀ á mẹ́ ọ pẹ̀lú àká ilé rí nǹkan fi máa ń lọ. tí àmì àti bàbá mi ò bá rán mi ṣe ẹ̀ ní kóra ń sínú òǹkà lọ dákà àtẹ̀kọ́ fúnra ara yín. àìtẹ̀dúró náà ṣé mi ò bí wọn tẹ́lẹ̀ ránṣẹ́ tó wá jẹ́ mi lọ́wọ́ rí tẹ́wọ́ ránṣẹ́. àbí wọn máa ń tẹ ẹjọ́ ọlọ́mọ òṣì ìwọ náà káàṣì ó sì wọ ṣíṣọ́ sí dátà mílù. ẹ̀rọ mẹ́rún ni mo ní àmọ́ ẹ̀rọ náà ó ní iye máa kó owó ìkẹrùn wa kò tètè dé lọ́dà mi dúró sí ilé títí ni mo dúró yóò á dé èkó náà dé ni mo ní kí n máa bọ̀ ní ìpàdé o. ẹgbẹ́ ẹlẹ́rọ àlọ́kùn náà. aago tó yẹ kí kájọ kó dé mi ti ìpàdé làwọn yìí ó wá ní tẹ̀tẹ̀ tẹ̀yàn tàtàkùnmọ́ tàtàkùnmọ́ ẹ sì ń dá lóhùn olórí alájàlá sì fi lẹ́yìn lè mọ̀ pé no nǹkan tó bá wí abẹ́gẹ́ ni. akọ̀wé ẹgbẹ́ tó jẹ́ akọ̀wé tí a sì wo ṣùṣù tá a fi ẹ̀kan fi lébẹ̀ pé ìwọ la kọ̀wé o lórí ẹgbẹ́ eléyàn tó bẹ́ẹ̀ ti dá lóhùn. jẹ́ káṣí. àwọn ènìyàn ayé ẹ̀yìn ẹlẹ́rọ àwọn ènìyàn ayé. ìṣerú rẹ̀ mọ́ ó. láti ìlú ìbìtàn. olórí ẹ̀kọ́ wọ́n sọ̀bì ó sì ti pa adéṣàwà ọmọ ọba. ó jẹ́ ìjọba dẹni ọ́ ológun lèmi bínú máa bọ́ lógun ń kọ́ tẹrútẹrú ni. tí mo lè dé díẹ̀ kan. Bá mi mú mo lè pa yín. Ọlọ́jọ́ bí ò lè pa yẹn. Mo lè bá alákòóbá làwọn kìíní yìí mo lè pa yín bàbá mi. Ọ̀la la ṣèpàdé àwọn àgbààgbà ìlú. Ẹ̀sìn tó bá wá fún mi wá, ń tọ́ ẹ wá nílé, ọ̀rọ̀ mi ò yọ. Àbí wo mọ̀ wípé àrà tó bá gbé légbò ló lè fún ṣíṣe dáre. Ẹ̀yin yóò ti tòtò ilé ẹ̀kọ́ pápátá àwọn oúnjẹ tó náà ń wo yíwèé. Àbí yéé ní ọ̀rọ̀ yéé gbẹ́sẹ̀ lérè. Àwọn tẹ gbẹ́sẹ̀ lérè náà kọ̀wé. Kábíyèsí ẹ lọ rè bá àwọn alámì yín kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ yìí dáradára bọ́mọ̀ mi bá jẹ̀bi ikú mọ̀ gbọ́ àmọ́ bó bá kọ̀ bí ò bá jẹ̀bi ikú èmi yá yọ fara wa lòdòdò. Èmi ọmọ agbóló ajé ọmọ òjì lóru kẹ̀rírí ọmọ òbẹ́rì lókùnkù ọmọ òṣùpá lé àlọ́ ògùn ẹni owó bàbá rẹ bá tó kó tó ṣe bá jọjọ́ mẹ́sàn-án òní ìṣèdájọ́ ọmọ ọlọ́dẹ láàfin. lẹ́yìn ká àwọn ìpèsè tí mò ń fi lọ owó ẹ̀tọ́ mi tó jẹ́ yá àkọ́rù tè kóra tó ìjọ lẹ́dọ̀ mi ló mọ̀ sí lọ. wọ́n ní a wí fún yín pé ní ọjọ́ mẹ́sàn-án ìní ni àwọn fẹ́ ṣe ìdájọ́ ẹni tó pa ọmọ yín. iwájú ọpọ́n fọ́ gbọ́ ìyẹn ọpọ́n fọ́ gbọ́ olùmúlọ́tún olùkànràn lókù ìwọ láwo àwọn láwo onígbàngá lọ́gbẹ̀rì látòlè tóbi o látòlè fọ́n ọba tìrẹ gan nǹkan wí.
baálé ọkọ ìlú àlátẹ láyìí àlá dáadáa bẹ́ẹ̀ ni àmọ́ wò ṣé rí ìlú tá a wà yìí nílùú Ajérọ̀mí a lé àwọn nǹkan àgbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ tàbí àgbàdo bí iṣu tó lè mú tó wúlò fún ọrọ̀ ajé wa yàtọ̀ sí yẹn o a tún ní ohun àlùmọ́ọ́nì nílẹ̀ yìí baálé ọkọ ìlú tí a bá wá ṣọ́ra ṣe àfàìmọ̀ kó má jẹ́ pé ohun àlùmọ́ọ́nì tá à ń sọ yìí ni ó padà wá sọ ìlú ìdí àhòrò. Idán kí ló tó fi gbé wa wá bí báyìí ọ̀rọ̀ tó yẹ ká discuss ní clubhouse. olóyè ọ̀rọ̀ ilé kò ń ṣọ̀rọ̀ clubhouse rárá fún. ọ̀rọ̀ fi yẹ ká settle ní guest house náà. ẹ ṣe báyìí. Okay. I have something to show you. Explain àwọn kankan, right? But laptop ló ń gbé jáde náà. Where is the meaning of this?
there is this village you're talking about. Kí wọ́n máa fi kùsà wà good níbẹ̀ lójoojúmọ́. Good on it all. You don't know me. Really? I mean it. So, tí wọ́n bá ti wọnú ìlú yìí, ṣe rí ìlà, iwájú ìlà, ní ìgbà wájú wọlé, èèyàn ló máa gbà wọlé, ní ìlú àti tó bá ti wọlé, wọ́n máa rí just make sure you cut stop. Tó bá ti gébù, wọ́n máa cut sí step síwájú. The first tree tó bá kọ́ abẹ́gi torí ẹ̀ náà mo ṣe ní ẹ̀yìn yìí. You mean tí mo bá fi lè penetrate yìí, I will have, yeah, you see this business. I need to report. So, àwọn guys tí wọ́n bá ti dé nígbà wọ́n máa gé wọ́n máa àti step síwájú. First tree yìí abẹ́ eyes fún 7 days. Therefore, Wọ́n á fi ráì penetrate. So, ní ìlú ìbáraẹni sí mo fẹ́ kọ́ gbé up to 1 bag ní 7 days. one full bag of raw gold. This is business. This worth my investment. Gather the boys. Ilè-GOLD Látúngbédé. Ilè-GOLD èrè ńlá látọwọ́ Lámilékan o. Ìyọ̀ǹda o. Olúborí tún gbé tuntun já. Báwo lẹ́bí tí yàn? Wọ́n ní tábà débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Iṣẹ́ tuntun kan wà nílẹ̀ báyìí. This one no be regular job o. Na gold. Wow. So mo dẹ̀ rò wípé àsọmọdédé ẹ̀yin ni ẹ máa lè carry out operation yẹn fún mi. We are talking about gold here. Raw gold. My dear brother, ó sọ̀rọ̀ nípa gold. Sórí báwa ṣe wà lẹ́yìn nípa ọ̀rọ̀ gold tó sọ. Àìní ẹni tèmi jì. Ó sì ń tàbẹ́wò tí mo ní Starboy. Tí kú bá ń dún, àwọn ò ní fọ́. Ó gbọ́dọ̀ fọ́ọ̀mù náà. Ọmọ ìlú ni yìí. My brother, tí mo bá wà bá ṣe wà lẹ́yìn, owó gbọ́n kankan lẹ́yìn owó lọ́la tún máa ń ná ká gbọ́rọ̀ gold ká mọ̀ pé àlùbáríkà wà ń bẹ̀. Táwọn àgbọn bá dé gbòòrò gan, wọ́n á mọ̀ pé ọmọ bẹ̀ ká. Ìṣẹ̀kan tó zẹ́rí ẹ̀. Mama, àti pé ní gbọ̀ngàn ni a fi ọ̀dọ̀ gbé góòlù àti pé ìlú wo gan-an la lọ. Ibi tẹ́ ti fẹ́ lọ gbé góòlù yìí, ìlú kan tó ti parun tipẹ́tipẹ́ ni tí à ń pè ní Ògún Òkè. Ibẹ̀ ni góòlù wà. Ògún Òkè. Bẹ́ẹ̀. Wá ìjọ Ògún Òkè àbí kí mo gbọ́ ẹ. Ògún Òkè. Orúkọ yẹn sàgbà kò ní tí mọ́. Ẹ jọ̀ọ́ má lọ gbé wa lọ ìlú àárín máa bọ̀. Wá ìtò wá sọ́dọ̀ yín mo ti find out nípa yín náà. Mo mọ̀ pé ọmọ líle ní yín náà. Iṣẹ́ líle dẹ̀ mo gbé wá bá yín. Mo mọ̀ pé máa ṣe fún mi. Ẹ wá o. Ẹrù òbódó tèmi o. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ọ̀lù gangan ní kẹmúra o. Èmi mọ̀ bí tí gold yẹn wà ọgàn. Inú yàrá tí mo dẹ̀ wà máa fún yín ní gbogbo information tẹ́ ní. Ẹ ṣọ́ ọ̀pẹ́ mi disappoint. Sí ọ̀rọ̀ mi lé.
Anyway, tó bá ṣe máa jẹ́ ìparin lágbo lálẹ́. Ìdá gangan. Ìdá gangan. Ọ̀nà àbọ̀mọ̀ ọkùnrin. Nọ́mbà. Kìí ṣe o. Charlie. Bọ̀bọ̀. Scatter. Bàbá ń sunkún. Ẹ jẹ́ ká máa ríran o. Ìbàdàn, wọ́n ti ṣe ààbò náà ló ṣe. Olú tó gbé mi kúrò lórí àwọn girls mi tó gbé mi wá sí Ìbàdàn ló ṣe mi náà. Kí ló ń ṣe ẹ̀ náà? Ló ṣe ẹ̀ náà? Ṣé mi mú ẹ kó nu ilé bẹ́ẹ̀ ṣé mi mọ̀ pé màtá yẹn serious tó gbọ́ ẹ wá tá a nígbà yẹn. Ọmọ ìyá mi mú ṣe fàájì ní má fọ ọ̀yà ló ṣẹlẹ̀ gangan. Wá sáàgẹ̀ màtá kan ló sọ̀ náà ẹ ò pé aṣọ ọmọ ìyá mi gbọ́dọ̀ update ẹ̀ náà ọ̀ṣàmù ti wà nínú. Ọ̀yà mi padà wá gbọ́ ọmọ ṣá. Mo rò pé o fẹ́ sọ pé wọ́n á bọ̀ sí lábẹ́tẹ̀ ẹ̀yìn ni kí n mọ ibi tí mo fẹ́ gbà wọlé Mr. Gek ló ṣẹlẹ̀ gangan. Ó sọ ọmọ náà bí ìyá èèyàn ìwọ náà mọ̀ náà. Kí ló ṣẹlẹ̀ gangan. Bọ̀bọ̀ ẹ̀ ọmọ pàdé wa kan ó ẹ̀ máa ń gbéṣẹ́ wá fún wa ó ní lẹ́gbọ̀n tó gbé wá fún wa lọ́tẹ̀ wọ́n á pè big fish ní ẹja ńlá máa wò pé kémi kan máa rọ di pé ó yá wà lọ mo dé èmi kan bìzàbìzà gbóyún máa wò pé kí ló ṣe bọ̀bọ̀ ẹ̀ striker kí ló ṣẹlẹ̀. ó tọ́ ni ọmọ ìyá mi ò yìí dọ́bẹ̀ jẹ́ ó yá kí ló ṣẹlẹ̀. ìyẹn kó wọ́ọ̀dẹ̀ ni àìdè wàn ságẹ̀ òkèèrè náà ọgbọ́n ọmọ ìyá mi tẹ́mi ṣe ń lọ lẹ́yìn kọ́ tẹ́ máa wẹ̀ lẹ́yìn wọ́n wá ní mò ń wẹ̀ lẹ́yìn ọkọ mi máa balẹ̀ pa kò ségele bàbá mi. lẹ́bù yẹn raw gold iṣu ajé Ìbàdàn raw gold ajé ṣe máa fún ẹ lóko ọmọ tó ṣe ẹ̀yìn ẹkún wà kàn àwa bíi mẹ́rin kan ló kàn wá sọ màtá ẹ̀ mú àwòké ó sàwátàjọ wá àwọn olóòrò ọ̀gẹ̀dẹ̀ ẹnu lásán wọn ní kàn jánu ní wọn rọgẹ kíbẹ̀ ní yọ̀ọ́yà ọmọ ìyá mi wà bẹ́ẹ̀ náà yà update ẹ̀. Bọ̀ Ìbàdàn ẹ̀ wà pẹ̀lú ẹ̀. kí ló fẹ́ bá dé gangan kí ló fẹ́ bá dé like ká ṣó kí ló fẹ́ bá dé ṣíṣe ọ̀fẹ́. bábalẹ̀ bọ̀ kí ló ṣe ẹ̀ èmi kò lè sọ ọmọ yẹn tó bá dé báyìí o because mò ń sọ ọmọ yẹn ẹja ńlá ṣó ń wá èmi ni ẹja ńlá ni tí bá lọ sọ pé 50% ló máa bá dé sí tó lọ jẹ 80% mi sọ pé big fish lélẹ̀ màtá ìwò ajé ńlá ni. Ìbàdàn mo wà pẹ̀lú ẹ ọmọ ìyá mi. Ìbàdàn ajé mo wà pẹ̀lú ẹ. òṣogbo ọ̀fẹ́ lọ́dọ̀ babaláwo. ajé oṣù ọ̀nà. And another thing be say àwọn aláyé tó ń sọ yìí ṣó trust wọn ṣé kò ń ṣe pọ́n máa ró dán wa la mú pass wa sílẹ̀ Ìbàdàn bí mo ṣe rí o star girl mo ṣe rí lélẹ́yìí o. star girl o ti ń draw mi sẹ́yìn ni. àwọn ò fà á sẹ́yìn bọ̀bọ̀. ṣé mo ti mọ́fò fún ẹ rí ni o mo tún sẹ o pọ́sì kò máa láyé yẹn gan idán àbí kí wọ́n idán bàbá yẹn o ṣe máa gbé sẹ́fà wà kò rẹ̀ tí mọ́wò fún wa rí ọkọ yẹn pé mo wá pé level tó gbé wá ajé ńlá ni ẹja ńlá mi dẹ̀ gbọ́dọ̀ irú ẹ̀ gbọ́dọ̀ wà lẹ́yìn náà. ó ti yé mi ṣó ti yẹ tí mo bá ti dọ́dọ̀ àwọn girls mi a máa jókòó a máa jọ discuss mo ti ẹ̀ ṣọ́ pé kò sí nǹkan tí bá sọ fún àwọn girls pé kàn ṣe star girl ní náà àtọ́wọ́ bá mẹ́rin ṣọ́ gbóhùn erin ni wọ́n máa ṣe wọ́n máa comply àwọn girls mi wọ́n bá wọn sọ àjọ máa ṣe. baby wa àwọn girls wa àwọn girls wa date lẹ́rìí ẹ̀ fún jọ understand. Ìbàdàn ṣó mú mi ṣeré ni ó ti rí mi sí i ta ló fẹ́ tẹ̀lé mi náà àwọn ló fẹ́ máa dún lẹ́yìn ni gbàgbé mo kàn jẹ́ ká lọ ṣayé mẹ́. bọ́bọ̀ èmi ń lọ síbi kan mo kàn ń wá update ẹ̀ níbi máa ń fi ilẹ̀ ẹni jẹ́ kí sáré máa ń lọ. wà ó ní bá mi ṣe fàájì. olúborí tó gbé tuntun jáde o iṣẹ́ ńlá.
What do we do for a living? We deal with raw gold. I said, what do we do for a living? We deal with raw gold. Good. Ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́n. Àtìlẹ́kùn gbọ́ngbọ́n. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀. Gold tí ẹ̀ ń lọ gbé wá fún wa yẹn. Tiwa ni. Kò dẹ̀ ní di tẹnikẹ́ni. Torí ọ̀dájú ló gbówó. Ìtìjú ló fi gbèsè. Ojú òde tiwa. Àṣẹ. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹni kìí ní owó wà. Àti wíwú kìí ṣe ohun tó rọrùn. Ẹ wò ibi tó bá le. Láti wọ ọmọkùnrin. Ibẹ̀ láti bọ́ ọmọkùnrin. Torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ ṣàkóso ìgbé góòlù yẹn wọlé. Chief, where's the map? Ọmọdé ló ń gún ẹrú. Màjèsí ló ń ro ka ẹrù. Àwa ti kọjá àgbékọ́rùn roko ń di iṣẹ́ yìí. The map and the detailed direction will get to you soon. Chief, we need the map now. And now it comes. I leave. Ọjọ́ mélòó gan la wá fẹ́ lò níbẹ̀? 7 days kẹ̀. ọmọba darí ibi tá à ń wọ̀ yìí inú gbóyè náà nílé gbọ́ ọ̀dájú là ń wọ̀ lọ yìí bọ́ anybody ẹ jẹ́ kó pọ̀ létí yín tó bá ṣe yánmayànmá ajé èmi fún ara mi ó máa bá rẹ̀ ń bẹ̀. wọ́n ló yẹ kó sọ fún wa pé ìdáná wà nù ṣáńdé ṣèbọn lórí burúkú ni àwọn àmọ́ bí táwọn àmọ́pá ti wọnú gbó. aláyé èwo ni wèrè gan lọ́jọ́. scatter wetin dey talk. gbogbo iṣẹ́ àfẹ́ sọ̀rọ̀ ṣá. èmi ló sọ pé èwo ni wèrè. Kí ló fẹ́ ṣe. tó bá bẹ́ẹ̀ máa pa ẹ́. yà sí wọn bí yẹ. tó bá bẹ́ẹ̀ máa pa ṣe ìrè wa máa pa ẹsẹ̀. wọ́n bí ẹ ṣá. a ní máa pa ẹ́. ọlọ́wọ́n bí ẹ ṣá. wọ́n pa ẹ́ má gbowó lè mi. ìgbà yẹn kọ́. mo máa ń pa ẹ́ mo ń gbowó. Starboy. aláyé gọjọ. Let's move.
orí àkìtàn ẹ̀tún láyé má ṣe kó ọ̀run tó wà. ẹ jẹ́ ká jókòó báyìí o. sọgbẹ́ni. a jókòó sí ibà yìí èwo ni ká jókòó sí ibà yìí ṣé nǹkan tá a bá ṣe ń bí nìyẹn o sọ pé ká jókòó ṣé tá a bá jókòó ló máa fún wa ní nǹkan tá a fẹ́ ni kò gbẹ́ni kò sáyè ká jókòó ń bí báyìí jọ. aláyé ṣe lórí ibùkún ni ẹni ó ti tún bẹ̀rẹ̀ òṣì ẹ gbogbo àwọn ìwà òṣì tó ń hu náà lélẹ́yìí aláyé wà tó bá fẹ́ kú kó lọ kú náà. tí wẹ́rẹ́ sílẹ̀ kó lọ kú kó máa ń parọ́ mọ́ kú. àwọn ibo gbẹnu dákẹ́ kó yẹ ká gbọ́ ọjà rẹ. na only you. inú mi máa dùn tó bá kú wàláì toró wà fi tó wá pín ni owó ilẹ̀ tẹ̀lifẹ̀ kọ́tà àṣírí ló bá ṣe fẹ́ pín wèrè olórí burúkú lọ́kù dànù. how ti dey do you sef. ẹ kí ló ń ṣe náà ṣé because mo wá form Lagosian fún ẹ wá Ìbàdàn mo ti wá o kó ẹ kó máa rí létí ẹ sórí ẹ ti ń yí ni. Ìbàdàn ìwọ ajé mo lè kúrò fún ẹ bó sọ pé wá Ìbàdàn mo kó sán lórí àárẹ̀ ó dẹ̀ ti padà ajé ti bá fún ẹ nígbàgbé ẹ̀yọ̀ kan ò ní gbọ́rọ̀ mọ́ ìwọ yìí. Starboy ẹ jẹ́ ká jókòó. kájọ wẹ̀ ọgbẹ́ni gbogbo eré tẹ̀ ń sọ yẹn mo ráyè nǹkan tó wà wájú yìí èmi máa ja tí àbáràdà máa fọwọ́ ti tèmi mo máa fi já kó lórí ọ̀rọ̀ ọ̀dà lọ. ẹ ti fọwọ́ ilẹ̀ kó máa lọ rẹ̀. Starboy ọmọdé òmùgùn ó ń pè lẹ́fọ̀ọ́ kárẹ́ balẹ̀. wèrè aṣọ ò tiẹ̀ jù báyìí lọ wàá máa ṣẹ́ni chochochochocho 1-0 owó ṣe rí. ẹ jẹ́ kí fún last warning ó yá ẹ jókòó mú ẹ jókòó ẹ jókòó Starboy jókòó. nígbà tó ń ta ayéfọ́n sìn òun la gidi òun náà lè lè sìn tó bá ṣe pé ọlákan tó tún ẹ̀ tún mú dání dẹ̀ báyìí ṣé nǹkan bá wà ṣẹlẹ̀ báyìí ṣe bá rẹ̀ tí wàá balẹ̀ sìn àbí. tí ẹ náà ló máa ń le jù tó. tó bá ṣe pé kò dáa gan ló yẹ kí kọ́kọ́ fún ìbọn fọ́ ẹsẹ̀ wọ́gán fún rẹ̀. àwa tó yẹ kó gbá ẹlẹ́ náà ló ti yájú sí i ó yẹ kí ìbọn kó orí ẹ̀ ló kù ti fẹ́ kú tẹ́lẹ̀ náà. ọmọjọ Ìgbò kò gbẹ́dẹ̀ ògbèkè. no dey calm down. olúborí tún gbé tuntun jáde o iṣẹ́ ńlá ILè-GOLD látúngbédé ILè-GOLD èrè ńlá látọwọ́ Lámilékan o ìyọ̀ǹda o. ó ti sú mi o èmi ò lè lọ́mọ o akọ lọ látàrọ kí ló dé gangan náà ìbá lọ fi débi tá a lọ gan. ó ṣe lọ bí gọ́gùn ṣèbọn rán iye wá sínú igbó yìí ṣèbọn lé ojú kòkòrò olùdààmú ìyá ẹ. ṣé lórí burúkú lélẹ́yìí. ó tọrọ ló ń sọ náà ẹ̀yin náà wò akọrin àárín látàárọ̀. ìwọ náà wo gbogbo bọ́dì mi ṣé bá ṣe wọnú léènì ni wo bí mo ṣe rí ń sìn náà. scatter ó ti sú mi. I don tire à ń lọ sọ́tún à ń lọ sósì kí ló dé ọkọ ṣáà ní destination. keep quiet you are talking with scatter ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ even though àìpé kò dàgó yá wá ṣé mi ló ń wáyàn àbí èmi scatter ìwé ọmọ pẹ́ tó bá máa jẹ́ èèyàn dandan gbọ́dọ̀ jẹ̀yàn jọ́ àìpé kò dàgó yá. abeg wetin be jẹ̀yàn dey tell me say make I no come why I follow na my life why I follow na. ọgbẹni keep touch we like money. ọgbẹni keep touch wetin dey worry you you dey cry. wetin dey worry you shey na only you go dey there you go dey para and you go dey cry wa no let me change am for you o you know say I dey tell you am I you star girl you know say I dey warn you ìyá ẹ kò ń ṣe ìyá ẹ o ìyá ò lè gbẹ́gẹ̀ sí tí ìyá ẹ bá gbẹ́gẹ̀ sí o máa lápá. ìwọ tani ẹ̀ náà ago enter yo ago enter yo. ta ló bí ẹ gan who you be. Close in na see this babe na babe be this na wetin dey sup na. àmú bàtẹ sílẹ̀ sẹ́. ẹ wo ẹ̀yin guys scatter ebi pa mí mo fẹ́ jẹun náà ṣé mo ní jẹun ni ebi pa mí o kí ló fẹ́ jẹ gangan. hello guys. ẹgbẹ́ kí ló ń ṣe ẹ̀ gan ẹ lè ń pa fáwọn ladies na àwọn obìnrin lélẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ náà. hello guys. ẹ̀yin guys ẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀. ẹ ká wọnú gbó ká wá pọ̀ fáwọn ladies náà obìnrin làwọn eléyìí. bá máa jẹ yorí àpáta
kò ní wẹnu àké. Baba, this is where I dey. I don't send anybody. Anybody wey come, they will collect. Me, I dey keep person, I know they collect money. See tear on my face. Mo gbọ́ kankan mọ́, wọ́n ti gẹ́tì tèmi lọ. You dey cap me, wetin you dey cap me like this because I don tire. Ṣé mi ni scatter ni? Scatter ló ń pín everybody tó ní ẹgbàá báyìí. Ẹ bèrè lọ́wọ́ scatter náà. Striker. Scatter, I dey with you. Target. So we call me when it's scatter. They must scatter everybody because I dey love the common. Nobody scatter around. Because my children. Papa. Now where you say make everybody scatter now. Okay, I want to know what dey happen for others now. Alaye, calm down now. Striker kí ló tó ń pariwo báyìí? Time yìí kọ́ ló ká máa pariwo. Solution you can find. Better do something now. Striker. Baba, I deal with you. Starboy. Sugar. Ṣé nǹkan tí scatter ṣe ṣé nǹkan tó dáa ni? Ṣé kó scatter everybody wa? Ká wá kú, ká má rojú ara wa. Ó ní bá ṣe kúrò nílé, ṣé bóyá ká yí wà lélẹ̀? Ọ̀rọ̀ ò ní pọ́blẹ́mù. Bí wo ìwé ìpín wọn yẹn ló dáa ni? Ó kì í bóyá ìpín wọn ẹ̀ báyìí pèmí àti ẹ̀rọ arígbòrè yẹn ṣé kò dáa ni? Wọ́n lè pọ̀ o. Sugar, torí ọmọ balẹ̀ ni o. Ó máa ń dùnnú mi, ó máa ń dún lára mi. Mo ṣe wáyé mo gbọ́ kankan o. Ọmọ kan máa ń sọ fẹ́ everybody. Ọmọ ìyá ẹ̀ Stargate tí ọgọ́rùn tó bá máa sọ̀pọ́tì wèrè ẹ̀. Bóyá wà á bí sí, bí ìwà àbí tó wà bí. Tó bá kún bá fẹ́ pa ìyá ẹ̀ sí, ṣé mo ní pa ẹ̀? Nítorí kí la gbé kí la jù. Gbàgbé, nǹkan tá a gbé ta jù yẹn. Ibi Stargate, ọmọ ìyá ẹ̀, ẹ má jọ ṣe fọlọ́fọlọ́. Èmi ò gbọ́ kankan. Òun ó máa ń pánìkì, òun máa ń jà lọ́sàn-án, bọ̀ òun èmi máa ń jà, inú máa ń bí mi gan mo ráyè wèrè. Kàkà kó pa mí oníkálukú àárín tiẹ̀ lọ́tọ̀ ni o. Tó bá tún sọ̀rọ̀ máa pa ẹ̀. Àti ẹ̀lẹ́nu náà. Hello. Ibi tí gbogbo yín bá wà, ẹ jẹ́ ká fòfin lọ $2 nìyẹn. Ẹ ṣáà take ara yín dáadáa, ṣẹ́gbọ́. ILè-GOLD Látúngbédé. ILè-GOLD. Mo máa pa ẹ̀ nì. Òun ní bẹ́ẹ̀ yìí pé mo máa pa ẹ̀ nì. Rí dàbí ìwà àti Stargate ti jáwé rẹ̀. Olúborí tó gbé tuntun jáde. Iṣẹ́ ńlá. Wá táàbù àbí kí ló ń pè é èwo lórí burúkú gan kó sì kó wájú mi náà kó wá bí jókòó sí tó bá lè jókòó ni kó párò lọ kí ló ń ṣe é náà. Sorry, calm down. Stargate ṣó mọ̀ pé ó lè ti wà nù ẹ̀jẹ̀ bó ṣe wà yìí tí kú bá ń dún àrùn òní sọnù o kò ṣe níwájú èmi Starboy mo máa ń pa èèmọ̀ kí n gbọ́. ṣé olórí burúkú ni èkó gbẹ́ni sọ̀jà kí ló ṣe é náà. níwájú èmi àti kí ló ṣe é ta ló bí ẹ gan. máa pa ẹ́. wá mi ò fọ́ fún ẹ. abínibí kankan ò bí yàrá. ta ló fi ẹ́ ṣe Starboy gan ó dá olóòórùn ni ẹ náà. sójà wẹrẹ ni wọn tábìlìbí. wàá ṣe olórí burúkú ni ẹ. Calm down, ṣé mi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. wá náà ta ló bí bọ̀bọ̀ yìí náà. who you be. wá mi fọ́ fún ẹ mi kú ẹ jẹ o. kí ló ṣe é náà. Sákẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé mo tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ó yẹ kí n ti fìbọn fọ́ orí ẹ̀ dànù. Ṣúgà ni mí nà ábímọ jẹ́nu ayé yín ṣé máa farawé lè ní fẹ́ sọ ẹlọmọ nugbó ni olóòórùn lélẹ̀ nà. kò ní dáa fún ẹ
kò tún ní da fáwọn tó ní ẹ. ọ̀gá ló bá ẹ sọ̀rọ̀ wọ́n ló mọ. bọ́ọ̀rì wọ́n ṣe lójú ẹ̀. ayẹ̀ fi bọ̀bọ̀ ẹ̀ lẹ̀. akọrin látàárọ̀ nǹkan tá a torí ẹ̀ wá sínú igbó ìgàn àti ìrì. ó ga fún ẹ o tí ẹ dùn náà any gold ṣé bí orúkọ ẹ náà a dẹ̀ ń sọ́fà káàkiri báyìí gold tá à ń gbá gan o lè provide ẹ̀ fún wa náà kí ló ṣe é náà. aláìjà kẹjọ rẹ ṣóun wáìn mi ni lóun mọ̀ gbà téèyàn bá ń ṣeré ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó serious ni ó sọ déré ṣé tí mo bá tiẹ̀ ń jẹ́ gòdì ṣé ó túmọ̀ sí pé màá wá gòdì jáde ni. kí ló ṣe ẹ tó ti ń bínú nìyẹn. ìmílẹ̀ ara ń kan mí jáde. ó ti á bínú o mèrè bóyá má bínú kí ló ṣe ẹ. wà aláyé ti dé scatter ti dé ọmọ jẹ ká fọlá. Scatter ṣáà ti débi tá à ń lọ ni ìrìnàjò lè ti ṣú wa o I don tire o ó ti ṣú wa náà ìgbà wo gangan la fẹ́ débi tá à ń lọ. Starboy, Sergeant, Sugar, ọmọjọ Igbo, Shaika. Sọ fún wa pé àti dìbò tá à ń lọ. Wetin be that one now? It's all these days. Wetin be all that one now? ọmọ Igbo so ti já wèrè ni. ṣé you don dey craze for head? ṣé you no get sense? wẹ́ẹ̀ wo ni tají débi tá. Starboy ṣe lórí burúkú ni ẹni náà tó pè é sọ̀rọ̀ sí ni. Stargate so bẹ́ẹ̀ ni. báwo ni wẹ̀rẹ̀ náà tó ṣe náà. máa wọnú ẹ o. aláyẹ kó ṣì dànù. kí ló ṣẹlẹ̀ náà Starboy kí ló ṣẹlẹ̀ bí sọ́n lẹ̀ wálé ti pọ̀ jù ó scatter lọ́rọ̀ sọ náà ẹ respect ẹ̀ náà kí ni wèrè náà. Starboy, let's move. wá bí wèrè. wọ́tàwọ́ tó ẹ ló jábọ́ sílẹ̀. Go, let's move. ẹ máa rí pé mo pè é urgent mo ń kún in lójú gidi and business tó wà lẹ́nu sí ẹ gbọ́dọ̀ waste time rárá inú go oorun sùn because information kan ní mo gbà right but tó bá dẹ̀ yára lógún máa ń yẹ ó ní nǹkan tó ti fún wa ní information pé good one bẹ̀ ìlú yẹn in fact nígbà tó fi hàn mí lórí system TJ smart ẹ̀rù bá mi ẹ̀dẹ̀ mọ̀ pé mi nìkan kọ́ ni mò ń ṣiṣẹ́ yìí so a lè ti pawọ́ pọ̀ àti rán àwọn guys kan lọ síbi bẹ̀ kan lọ láti lọ fún wa those guys they are 7 in number 7 yes kẹ́lẹ̀ mọ́ iye yẹn tó wà náà méje ni wọ́n sọ wọ́n ti wà lọ́wọ́ yẹn báyìí láti lọ gbé gbogbo èmi náà wá fẹ́ kí kẹ́yìn náà lọ kẹ́ lọ àtàkùn kẹ́mi ṣòfò ìgbà gòdò wá fún mi so ẹ má wọrí pẹ̀lú ẹ mọ̀ náà you trust me. TJ like you tí máa gbọ́ yín lágbọ̀ yín dáadáa wọ́n ti máa draw plan wọ́n dẹ̀ ti wà ń bẹ báyìí ṣáàkì gold wọ́n ti wà ń bẹ ọ̀rẹ́ so normally sí ẹgbẹ́ tí káà lọ block wọn mọ́lẹ̀ ká gba gold lọ sábà. There is no issue ẹ mọ̀ tó ṣe tá a lè ṣe. I trust you. We deliver for you normally ẹ mọ̀ láti bẹ̀ pé àmì
sí bọ̀ ẹ mọ̀ gbogbo iṣẹ́ tẹ́ máa ń fún wa àṣeláṣe eléyìí àwa la máa ń fún un kò sí pé wàá sọ pé a fẹ́ fún un. ok ẹ mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu mo sọ fún mi pé tí ẹ bá gbé gbòdì lóde máa fún mi 30 70 lọ́nà ṣe ẹ fọkàn balẹ̀. ẹ wò ọláyẹ kí n parọ́ tún 30 yẹn ó kéré gan. smart. ọgọ́dù là ń sọ ń pa ẹ̀ àbọ̀. bàbá smart ilé òsọ 30 àbí 30 70 50. ó ṣe máa jẹ́ nìyẹn. no tiye báyọ̀ ọ̀gá mi. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má ẹ̀ka waste time ní ọ̀rọ̀ right ẹ má ẹ̀ka pay me 60. My chief, ẹnu kú là ń sọ̀rọ̀ nípa yìí náà. No, but tí o trust mi, ó dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe. Ẹ̀yin náà trust mi ẹ mọ nǹkan tí mi náà lè ṣe. Ẹ fílẹ̀ bẹ́ẹ̀. Kó nǹkan gidi kó dání. Ìyájọ́ sẹ́wọ̀n. Èèyàn méje péré ni wọ́n. Ok, àwọn méje péré ẹ máa yà wá táwa fẹ́ lọ. Táwa méjì bá lọ, a máa gbà. Kó jẹ́ nìkan ṣùgbọ́n normal bó ṣe wà 50. ibi tó ń kí gbégbé má gbé ibẹ̀ ní gbé tó ń tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀ àtẹ̀gbẹ́bàlẹ̀ sẹ́ńtọ̀nà àwa máa tẹ̀lé yìí pẹ́ ní o. Hey guys. Kí ni? Ẹ̀yin guys wèrè oró ń pariwo. Wàá máa fọ́ọ̀mù èwo ni wèrè. Kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ jọ ṣí ẹni. Hello guys, ó kù ìṣẹ́jú 5 àwọn abíyẹ tí gòdù wá wà. Guys. Let's move it now. Starboy, Stargate, let's move now. Guys. Starboy. Mount. Come on, Joey, go. Tiger. Mount. This time you go be over. Ẹ káyì tó bá yẹ kó lè yẹ stop ẹ̀ náà. Wọ́n sọ pé a máa rí nǹkan nínú ilẹ̀. Tá a bá fẹ́ rí góòdù yìí, a máa dínkì ilẹ̀, ó ní iye wàhálà tá a máa ṣe. Ó tó ní pé a máa débi ilẹ̀ góòdù. Pé tó bá tẹ̀ ọkọ̀ a fẹ́ rí góòdù, ẹ bó wàhálà tá a máa ṣe ẹrù ilé ìgbà tó lérò ilé tó fún àìbáyìí láti máa rí góòdù yìí. Bábọ̀ tó ń bẹ́ẹ̀ náà. Tó tiẹ̀ tó ń ṣe bí ọmọ àti náà. Kọ́ máa ṣe ní ẹni. Ó kéré àwọn tó wá sọ yìí pé máa rí góòdù yìí. Ó ṣe pé lẹ́nu tó máa wá góòdù tó máa gbé sínú ilé. Ó yẹ ṣe bẹ́ẹ̀ tó ti ní gbaná àti tó kó báyìí náà. Ọ̀rọ̀ òkú tán lórí alábàáwọn ká.
ọjọ́ ibo àdúgbò tẹ̀lé ẹjọ́ kan máa jẹ ọjọ́ ẹjọ́ máa jẹ ní àpáta oníwẹ̀ náà á dé. Starboy. Bàbá àti ayán ìgbẹ́gbọ́ ìyá ọ̀pá bàbá nígbà. Alpha. Anybody ẹ̀yẹ pa. Alpha. There's no time. Just in the bag right now. Wọ́n fọ́ ìrìnà tó ṣe náà. Ayé padà ó yà. Striker! Hey! No time! Striker! Hey! No time! Ten a gallant. Ẹ bá ti rí anything ẹ̀yìn. 100%. Owó nìkan ló lè ṣe o. Ìyá ìlú ayé náà wọ́n fún ọ. Affirmation fún ẹ. 100. Abúrígbìn abúrúgbìn owó pẹ̀lú wájú àwọn owó ti dé owó ti dé. Ọmọ yẹn yóò ti ń pẹ́ fún mi. Ọjọ́. Scatter! 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 Àlàyé tó máa sọ. 100. Ó pọ̀. Máa gbórí wa. Anything pa ẹ̀ máa ń yin wọ́n pa. Ọmọ sáà ìlà. Ó pọ̀. Ọ̀yà. Ọ̀yà. Ọjà owó ìfọlọ́ lè ṣe é. 100. Scatter, na me go carry you. Aláì shut up jẹ́. Nítorí ẹni tó bá ní ọpọlọ lórí ìpéjẹ tó lọ́pọlọ tó fẹ́ ti jẹ́ kí ni. Ẹ ò ní ọpọlọ ṣá. Ọlọ́wọ́ bí ó ṣe é. Starboy. Lọ́sìn máa ń rán ẹ lọ sínú ilẹ̀. Starboy. Ṣọ́hun wá ẹni. No time to check time. Oníbọ̀lù ilẹ̀ kọ́ Hello. ní go keep you up now. Let's go. Move it. Let's go. Let's go. Let's move. Hey, Starboy. Tó ṣe ẹ̀. Ó yẹ pé kí máa pọ̀ látọ̀jọ́ yìí. Wọ́n máa gbé bá. Who you be now? Move. Starboy. Hey. Hey. Let's move. Target. Let's move. Go. Alpha. Ghana. Go. Get on the beat.
lọ́kọ̀ onípákó lè wẹ̀ bíi tiẹ̀ tó bá fojú kan alágbálú lórí mo mọ̀ ń pé kábàárì jáde wá síta. mi ò fẹ́ bínú torí tí dọ́wà bínú ìwòsàn mi máa ń dìde gbogbo lẹ́dẹ̀ máa ṣéèkì ìtọ́jú àjíǹde. ILè-GOLD. ìbájúrọ wẹ́wẹ́ ọmọ òkú ìbájúrọ tó tù ọmọ òkú. ìbájúrọ wẹ́wẹ́ bí ọmọ agádá idẹ. àwọn gbèsè tó ń lo bí ẹni ẹsẹ̀ ń láwọ́ alátìlẹ̀. olóòmù àwùyé àṣà kẹkẹ gbogbo ọ̀rọ̀ ń gbọ̀dọ̀ èso ti gbẹlẹgbẹ́ rẹ̀ malẹ̀. kọ́ńdọ́kọ́ńdọ́ àkókò àgbàdà ti ná ikú ló pa yẹ̀yẹ́ ọ̀pẹ ọ̀pá ládẹ́rẹ́ idẹ kàkà nítorí àjẹ́ àjẹ́ kì í bá ní wulẹ̀ yọ̀pá ní lọ́mọdé àti àtẹ́sí náà làwọn olùsọ̀rọ̀. sórí o mọ nǹkan tó bá mi sí ń bọ̀ ní owó yìí ó lọ fi bá ń dákọ̀ á mẹ́ ọ pẹ̀lú àká ilé rí nǹkan tó máa ń lọ. tí àmì àti bàbá mi ò bá rán mi ṣe ẹ ní kóra ń sínú òǹkà lọ dákà àtẹkọ fúnra ara yín. àìtẹ̀dúró náà ṣé mi ò bí mi ń tẹ́lẹ̀ ránṣẹ́ tó wá jẹ́ mi lọ́wọ́ rí tẹ́wọ́ ránṣẹ́. àbúrò bá ń tẹ̀lé ọ̀dọ́ ọlọ́mọ òṣì ìwọ náà káṣí ó sì wọ ṣíṣọ́ sí dátà mílù. ẹ̀rọ mẹ́rún ni mo ní àmọ́ ẹ̀rọ náà ó ní iye máa kó owó ìkẹrùn wa kò tètè dé lọ́dá mi dúró sí ilé títí ni mo dúró yóò á dé èkó náà dé ni mo ní kí n máa bọ̀ ní ìpàdé o. ẹgbẹ́ ẹlẹ́rọ àlọ́kùn náà. aago tó yẹ kí kájọ kó dé mi ti ìpàdé làwọn yìí ó wá ní tẹ̀tẹ̀ tẹ̀yàn tàtàkùnà tàtàkùnà ẹ sì ń dá lóhùn olórí alájàlá sì fi lẹ́yìn lè mọ̀ pé lóò nǹkan tó bá wí abẹ́gẹ́ ni. akọ̀wé ẹgbẹ́ tó jẹ́ akọ̀wé tí a sì wo ṣùṣù tá a fi ẹ̀kan fi lébẹ̀ pé ìwọ la kọ̀wé o lọ́wọ́ ní ilé ẹgbẹ́ eléyàn tó bẹ́ẹ̀ ti dà lóhùn. jẹ́ Káṣí. àwọn ènìyàn ayé ẹ̀yìn ẹlẹ́rọ àwọn ènìyàn ayé. ìṣerú rẹ̀ mọ́ ó. ìdájọ́ òjijì tó bá dáwọ́ orí rẹ̀ láti ìlú ìbìtàn. olórí kókó wọ́n sọ̀bì wọ́n sì ti pa adéṣẹ́wà ọmọ ọba. ó jẹ́ ìjọba dẹni ọ́ ológun lèmi bínú máa bọ́ lógun kí n kọ́ kẹrúkẹrú ni. tí mo lè dé di ẹ̀ka. bá mi mú mo lè pààyàn. mo lè bá alákòóbá làwọn kìíní yìí mo lè pààyàn bàbá mi. ọ̀la láṣẹ pàdé àwọn àgbààgbà ìlú. ẹ̀sìn tó bá wá fún mi wá ń tọ́ ẹ wá nílé ọ̀rọ̀ mi ò yọ. àbí wo mọ̀ wípé àrà tó bá gbé lẹ́gbẹ̀ẹ́ ló lè fún ṣíṣe láàyè. ẹ̀yin oyún ó ti tòtò ilé ẹ̀kọ́ pápátá àwọn oúnjẹ tó náà ń bo yíwèé àbí yéé ní ọ̀rọ̀ yéé gbẹ́sẹ̀ lérè àwọn tẹ gbẹ́sẹ̀ lérè náà kọ̀wé. kábíyèsí ẹ lọ́ọ̀rẹ́ bá wọn alámì yín kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ yìí dáradára bọ́mọ̀ mi bá jẹ̀bi ikú mọ̀ gbọ́ àmọ́ bó bá kọ̀ bí ò bá jẹ̀bi ikú èmi yẹn á yọ fara wa lòdòdò. èmi ọmọ agbóná ajé ọmọ òjì lóru kẹrìírí ọmọ òbẹ́rì lókùnkù ọmọ òṣùpá lé àlọ́ ògùn ẹni owó bàbá rẹ bá tó kó tó ṣe bá jọjọ́ mẹ́sàn-án òní ìṣèdájọ́ ọmọ ọlọ́dún láàrin. lẹ́yìn ká àwọn ìpèsè tí mò ń fi lọ́wọ́ ẹ̀ tó wọ̀ mí tó jẹ́ yà fún rúùtì kò rájọ́ ìdánilẹ́dọ̀ mi ó mọ̀ mí lọ. wọ́n ní awí fún yín pé
ní ọjọ́ mẹ́sàn-án ìní ni àwọn fẹ́ ṣe ìdájọ́ ẹni tó pa ọmọ yín.